bàbá gbọ́lọ́kìn a kí ọlọ́run lára yín bí kálukú ti máa ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wa lẹ ṣí ẹ̀ fún pé ẹ fẹ́ ṣe program kódà bẹ́ẹ̀ ṣí ẹ̀ rẹ̀ fún wa tá a bá gbọ́ agbọ́dọ̀dé yà yín kò sí ní tó jó rí bẹ́ẹ̀ ìwà ni o orin kan bẹ afawal Kodawi a máa kà ó fẹ́lẹ́ lẹ́nu àmọ́ ẹni tí ò soríire tó lé tí ò bá tó fa tí ò tó lọ́wọ́ òun ló mọ iye oríire yẹn ló mọ iye orin tí mo fẹ́ kà yẹn kí lórí náà bá gbọ́ lọ́kìn inna sa'adata amurun laysa yudrikuha ahlu sa'adati illa bil makadiri ó wà ní maharumatun li unasin talibina laha wa qad tuzaku ila qawmin bi tayziri àwọn kan ti sọ yín dọ̀tá wọ́n ní tẹ́ fáwọn òjẹ́ wọn mọ̀ pé kádàrá àwọn ni òyìn dáadáa o akramakumullah bẹ́ẹ̀ bá ní kí n lọ sa solatul fati tí o bá jẹ́ fún kọ́ ẹ bá ní kí n ṣe yàsín tí o bá jẹ́ fún kọ́ mo sọ fẹ́ nìkan jò ní wọ́n fún ẹ ní yàsín wọ́n ní ọ̀sà lóṣù kan ló ti ra mọ́tò ẹni tó sà tó ra mọ́tò yẹn lẹ́yìn 20 years ló tó jẹ́ fóun èyí tó dẹ̀ mí lójú tí ò sí à ń fi kun ni pé ńjọ́ tí mo wà ń lé kéwú ló ti ń dáa fún yín ní tó fi jò mí lójú nìyẹn ìgbà tún wá ń lọ sókè ẹ̀ tún wá ń bá ìgbà mu ẹni tó wá fà lọ́nà à ń sóògùn tó fà lọ́nà à ń sàdúà ó tún fà lọ́nà ká dàrú tí ò wá bá a mu fún un yóò mọ̀ ní ọlọ́kìn ní nǹkan kan tó gbé mi bẹ́ẹ̀ sì ni maharumatun li unasin talibina laha inú ilé tí wọ́n ti bí àwa kì í tẹ̀lé ẹni tó lórúkọ tí ò dáa ẹni tó lóko tó mọ́délé là ń tẹ̀lé bàbá àgbọ̀lọ́kìn èèyàn níyín nínú ilé èèyàn níyín níta ẹni tí ò ráyè débi ń jẹ̀rán àti débi báyìí èyí tẹ́mi ó kàn dá wákà fún yín ni wípé bọ́lọ́hún bá lóhùn ò ṣe mọ́ nínú ayé ẹ̀dá wàhálà ni ọlọ́run dákun mọ́ yọ̀wọ̀ ọlọ́rọ̀ yẹn kẹ́ mọ́ fọlá pé tàn pẹ́ tí lọ́la rí bọ́lọ́hún bá lóhùn ò ṣe mọ́ nínú ayé ẹ̀dá wàhálà ni ọlọ́run dákun mọ́ yọ̀wọ̀ lọ́rọ̀ yìí kẹ́ mọ́ fọlá pé tàn pẹ́ tí lọ́la rí kó má dẹkùn lọ́la àmín kó má dẹkùn lọ́la àmín àrídùnnú yìí táyé mọ̀ yìí mọ̀ kó má dẹkùn lọ́la bàbá ọlọ́kìn kó má dẹkùn lọ́la kó má dẹkùn lọ́la àrídùnnú yìí táyé mọ̀ yìí mọ̀ kó má dẹkùn lọ́la. ẹ wí pé ikú ò gbọ́dọ̀ pa yín fún wa ẹ̀yin olólùfẹ́ àrùn ò gbọ́dọ̀ ṣe yín gbà kankan ẹ bá mi sọ wípé òṣì ò gbọ́dọ̀ wọnú ayé yín ṣéwù ọlọ́kìn wòlíì ọlọ́run gbogbo ọjọ́ kó dàbí ọdún ni ṣéwù ọlọ́kìn wòlíì ọlọ́run gbogbo ọjọ́. bíákì bisimilayi rahman rahim. àmín. bàbá ọlọ́kìn wàláyì mo ti rí ẹni tó fún yàn lódìdí mọ́tò rí ó tún wá sọ fẹ́ nìyẹn pé kò sí nǹkan kan mọ́ kí lòun fẹ́ jẹ àti lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ èèyàn ẹ ní rí àpadà sí ibú o. àmín. ẹ dákẹ́ mẹ́fì máa ń kìwì ẹ ṣe amílẹ̀ kan náà fún wọn lẹ́ẹ̀kan náà. bíákì bisimilayi rahman rahim. ilá una ilá okun ilá okulli shay'in ya fayyadal asrari ya mani asirri liman jaktaru akhrijna min zulmatil wahmi akinimna bi nuril fahmi waffikna ila dakar asmahika hablana dawama shukri ni'maika lan nastati'a sayra tariqika ما لم يصحبنا أسن توفيقك تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. àbágbà jíbọ́lọ́ ń sọ̀rọ̀ ee ọlọ́run níjó bàjẹ́ láéláé. o 10,000 wọ́n ti dọ́dọ̀ wọn. la hawla wala quwwata. insha Allah. la hawla wala quwwata. illa billah.